So kí ló ń fucking worry Awikoko. You need to stop. Èmi ò Bobby láti wá máa bẹ argue Awikoko, you need to stop. Find something else to do. There's a lot of things going on the internet. Say something, nǹkan tó máa benefit àwọn èèyàn. Or every day you just come up about Aláàfin because ó mọ̀ pé tó bá ti bú Aláàfin ò ní rí jẹ mọ́. Àsìkò wa kàn wá ń bọ̀ o. Tó yẹ pé gbogbo kíní ò ní rí ṣe mọ́. Ó máa padà tọrọ jẹ ni. Torí ẹni tó bá ń bọ̀ òun rí ṣe. Ẹ lọ wádìí gbogbo àwọn tó ti bọ́ ba sẹ́yìn. Wọ́n máa ń padà tọrọ jẹ ni. Ó máa dá ṣálẹ̀ jẹ gbẹ̀yìn ni. Mo rí pé bàbá wa kábíyèsí kú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà. Ọba tí pọ̀ bá ránṣẹ́. The Ọlọ́yọ̀ of Ọ̀yọ́, the empire, the one and empire of Yoruba land. Màá put it there. The only one and empire in Yoruba land. Èmi ò ní báyàn búyàn rárá mi dẹ̀ ní wá bí láti wá bú ọ nítorí ẹ rí pé mo ti dákẹ́. Bó ṣe wá fẹ́ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbìjà. Tẹ́ máa ń sọ pé kíní kan ò ní kíní kan ṣe gbá kan. Bọ̀ gbogbo yín ẹ̀ rí bí stop Awikoko láti gbà yẹn o. Tí mo ti dákẹ́ since over 4 months. Gbogbo yín ẹ̀ rí nǹkan Awikoko des continue láti máa bú Aláàfin. Ṣé nǹkan kan míì wà bẹ́ẹ̀ ni? Torí tí bá sọ̀rọ̀ tí bá dárúkọ bàbá wa Ọ̀nìrìṣà sìn. Wọ́n ní ààrẹ ń rí Ọ̀ọ̀ni fín. Wọ́n pe àwa kẹ́kọ̀ọ́ àdẹ̀dákẹ́ àdẹ̀sọ̀rọ̀ mọ́. Àdẹ̀ follow instruction kíní ẹ mọ́. Ẹ jọ̀ọ́ kí wá ní problem Awikoko pẹ̀lú Aláàfin fẹ́ fi ọmọ bàbá wa Tinubu jẹ ọ̀kan lọ́mọ of Yoruba land. Ibi tí mo wá ní ẹ why crying kí ló ń ké fún? Irú ẹkún kí ló ń ké fún gangan kò yé mi. Just like èmi dákẹ́ nítorí nǹkan táwọn bàbá wa pè wá lọ́yọ̀ àwọn àgbààgbà Ọ̀yọ́ pè. Àwọn tó tún jẹ́ àgbàlagbà nílé Ifẹ̀ àtàwọn ọmọ Ifẹ̀ wọ́n pè pé ààrẹ ẹ má bá ọbọ̀ jẹ́ wùyà kẹ́lẹ̀ mọ̀ yí pé ààrẹ tèmi èmi ò ń ṣe ṣóun torí owó mo níṣẹ́ mi lọ́wọ́ owó mi dẹ̀ wà lọ́wọ́ mi. But mo ti rí pé Awikoko that's the only source tó lè fi jẹun kó máa ba yé àwọn èèyàn jẹ́. Ṣé àwọn bàbá wa tó ti kéwù síwájú ewì wọn tá sì ń gbọ́ àwọn bàbá tó kí Aláàfin tó kí gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan lé ní ṣé ewì tiwọn a sì ń gbọ́dọ̀ la because mo wo nǹkan tó wà lára àwọn ọmọ Ilé Ifẹ̀ Oǹdó Èkìtì àwọn gangan náà ń bọ̀yọ̀ fa wàhálà mo wò pé àwọn ọmọ Oǹdó tó ń bọ̀yọ̀ fa wàhálà gangan most àwọn ọmọ Oǹdó yẹn ẹ̀jẹ̀ wọn tálì mọ́ Ọ̀yọ́ Aláàfin ju Ifẹ̀ lọ mi wá bèbú o bọ̀ nǹkan kan ò yé wọn ṣe rí Oǹdó àti Èkìtì ẹ lọ bòkun wá ẹ lọ bọ̀sà wá ṣé wọn ò mọ bí Òbòkun ṣe jẹ́ sí Aláàfin ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń ṣe show nítorí they are doing show of shame. Ó ká mi lára because lánàá mo rí pé ìyàwó Esabod jáde tó ń sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. Mo rí pé Esabod wọ́n ṣẹ̀ṣẹ̀ get scenario yẹn pé tí ò bá sí nǹkan kan bẹ̀ why tó ṣe pé all the time Awikoko ológun dúdú they always talk about Aláàfin all the time. Why? Aláàfin ò bá anybody sọ kò bá yín rojọ́. Tí bàbá ẹ bá lọ bìkan kódà wọ́n ti ní àwọn entourage tó fi ń ṣọ́ Aláàfin káàkiri any single mistake báyìí Awikoko fẹ́ gbé. And now you ask us to keep quiet. It's over 4 months tẹ́mi ti keep quiet. December láti wáyé náà láti inú oṣù kẹjọ ẹ lọ wo last show mi. Mo kàn máa ṣe 30-minute show máa ṣe máa dẹ̀ post ẹ̀. Máa post ẹ̀. Ọdún mélòó ló kù tẹ́mi náà máa fi pé 60. Awikoko náà ń ṣe bébí ó ṣe pé 50 years ni. Ṣé a fool as 40 kò tún yàtọ̀ sí a fool as 50. And this guy continue doing the same thing. Kí la Aláàfin ṣe fún ìdí táwọn èèyàn fi ń sọ yí pé ó dàbí pé bàbá wọn ò ní mọ̀ pa ẹnìyẹn. Awikoko ò fi tí ẹ ṣe wì ébú ló fi ń bú. Àjànàkú ò fi tí ẹ ṣe wì ébú ló fi ń bú. Kí ló wà nù pé Aláàfin fẹ́ fìyàn joyè. And gbogbo alámọ̀ pé Aláàfin is the rightful owner láti fìyàn joyè Yorùbá. Eléyìí ò ní ìdí ìjà brother mi Kọ́lá Raymond. Ìjà kọ́ leléyìí ẹ jẹ́ ká sọ àwọn ìtàn táwọn ọmọ tá a bí tí wọ́n máa bá. Ẹ bá jẹ́ ká ba ìtàn jẹ́ because tá bá ti bàtàn jẹ́ nǹkan tó ọmọ yẹn bá gbọ́ náà máa tẹ̀lé. I don't know the problem tí àwọn bloggers tó ń ṣiṣẹ́ fún Ifẹ̀. I mean mo problem tó ní. Whereas I ti find out gbogbo wa náà kọ́kọ́ náà ni ẹ̀jẹ̀ méjèèjì jọ rìn. But èmi sì ń sọ fún yín èmi ò ń ṣọmọ Ilé Ifẹ̀. Màá dẹ̀ sì máa tẹnu mọ́. But now ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín. Awikoko ń bọ̀ tá ń sìn ó ti tún rọ̀jò èpè fún àwọn ẹbí ẹ̀. Ó ń bú Aláàfin bíi pé Aláàfin jẹ́ ẹgbẹ́ bàbá ńlá bàbá ẹ̀.
Why are we doing this, Awikoko? Àjànàkú Akéwì, ó ti bú mi dáadáa. Èmi ò kúkú rí, mo dá lóhùn láwọn kan, ó dey apologize. That is all that I need nìyẹn. Why tó ṣe wá jẹ́ wọ́n cry lórí pé Aláàfin fẹ́ fìyàn joyè? Ṣé bàbá ẹnìkan wà nílẹ̀ Yorùbá yìí tó lè mú oyè t'Aláàfin fẹ́ fìyàn jẹ tó lè mú dání? Nítorí mi fẹ́ sọ̀rọ̀ mọ́. Mi ò fẹ́ ká máa argue, mi ò fẹ́ kó máa dìjà. Mi ò fẹ́ kó di pa kan sọ̀rọ̀ lórí pé a bá ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ tèmi dẹ̀ náà fẹ́ gbọ́ because ọmọ kọ́rọ̀ mi gangan ló jáde jù. Ọ̀rí Awíkoko bá wí. They now coming out láti máa tákù mi. Láwọn obìnrin tó wà nù kan náà, láwọn princess àwọn group kan tá jọ kóra wa jọ. Gbogbo wọn dẹ̀ fò. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní plug eyín mọ́ mi. Mo pé kí ló ṣẹlẹ̀. Yàtọ̀ fún àwọn tí mo fún ní respect tó wà nínú ẹgbẹ́ tèmi gangan. Kódà wọ́n bá mi jà lórí ẹ̀. Tí ó ṣe kékeré. Mo dẹ̀ wí pé nígbà bàbá wa Sunday Igboho ti declare títí ẹ̀. Èmi náà wí pé èmi náà ò bá yín ṣe Yorùbá nation mọ́ o. Èmi náà ṣe ń jáde kúrò nínú gbogbo group tán wà. Ó ti yé. But Yorùbá nation ẹ̀ mò ń ṣe partially mi fi gbogbo ara jáde. But wọn ò rí Awíkoko bá wí. Èmi náà ń bá wí. They asked me to stop. But none of them ò rí ẹnì kankan sọ fún Awíkoko pé Awíkoko should stop. Kó mú ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pọ̀. Why tó ṣe jẹ́ pé ọ̀rọ̀ Aláàfin nìkankan ló tẹ̀bà lé lórí? Why tó jẹ́ pé anything Aláàfin nìkankan la Awíkoko ń tẹ̀bà lé lórí? Why tó jẹ́ pé anything Aláàfin ni ológun dúdú tí ó bá sí pé nǹkan bàjẹ́ tó wá rí pé wọ́n rí pé nítorí pé wọ́n rí pé ọmọdé lẹni tó jẹ ìyálàyà wọn èwo nú wọn ló lè sọ gbogbo nǹkan tó ń sọ sí nígbà tí bàbá Adéyẹmí wà bẹ́ẹ̀ kó má ti lo ẹ̀wọ̀n. Awíkoko bó ṣe ń bú Aláàfin tó ó fi style bú wọn ni. Kenny, it's not that pé kéèyàn máa mind wọn bọ̀ ṣe mọ̀ pé ńgbà míì téèyàn bá dákẹ́ jù wọ́n máa múyàn lọ́bọ because mo rí pé bọ̀bọ́ yẹn tí ò bá ti forúkọ mi sọ̀rọ̀ kò ń tà mo kàn tún fẹ́ fún lóúnjẹ díẹ̀ ni pé kàn lọ wọ́ọ̀nù ẹ̀ Yorùbá pè èdè kan wọ́n ní ìgbà láṣọ ìgbà lèèyàn ìgbà kan lè dé kókó in tá a ṣe ní 20 years mi ò lè ṣe nígbà tí mo pé 30 nǹkan tí mo ṣe ní 30 mi ò lè dánwò ní 40 in tí mo dánwò ní 40 mi ò lè dánwò ní 50 mi ti fẹ́ wọ 60 nǹkan tí mo dánwò tí máa dánwò ní 60 yẹn wọ́n bí mi dá kí nǹkan tí mo ti ṣe 50 kí n dánwò ní time yẹn. Àwọn tí wá gbàgbé pé ìgbà ara là búra kì í bú Ṣàngó lẹ́rùn. Èmi ní fún wa lu èdè pé ṣàkátà padà là síntọ́ tó bá máa domi kó domi tó bá máa dẹ̀jẹ̀ kó dẹ̀jẹ̀. Kàkàtà wa máa fi máa bú ọ ní in reply. Àkúkú fi family Awíkoko wẹ́lọ̀. Kọ́ mú ọmọ ìyá ẹ̀ bàbá ẹ̀ gbogbo wọn kọ́ gbé sáyé kọ́ bá wọn pò. Èmi kọ́ ni máa ṣe. Àwọn ọmọ tó máa bá pò ti wà. Ẹ jọ̀ọ́ kí ló wà nínú pé Aláàfin fi ọmọ Tinubu jẹ ọ̀kan lọ́mọ wọ́n fi àgbàlagbà jẹ ọ̀kan lọ́mọ Alexandra tí ó ní fi jẹ ọ̀kan lọ́mọ ó ti sọ pé kò ṣe ọ̀kan lọ́mọ Yorùbá wọ́n ti withdraw àdẹ bá wọn jẹ mímọ́ kọ́kọ́ jáde fún ó ṣe ó tún jẹ ọ̀kan lọ́mọ ó tún mú kọ́ ó tún fi ìkan jẹ oyè Báṣọ̀run Àgbàkin Yorùbá tí àdẹ ní Àgbàkin Yorùbá tàdẹ ní Báṣọ̀run Àgbàkin Yorùbá àwọn èèyàn dẹ̀ máa sọ̀rọ̀ mí mo bóde àwọn èèyàn ò ṣe pé wọ́n dẹ̀ ń believe wí pé Ọ̀yọ́ ló ń wájà bàbá wo ní dẹ̀ ń ṣe àwọn nǹkan tó ń fa ìjà bọ̀ àwọn èèyàn ò rí bóyá tó dáwọn tó fẹ́ràn bàbá yìí wọn ò rí pé bàbá yìí ṣe mistake adé kó yẹ ká dé correct ara wa ká má máa bára wa jà bọ̀ kọ̀kọ̀ bẹ́ẹ̀ bàbá wo ní rìsáàtì ń gbé nǹkan kan tó máa fàjà wálẹ̀ Yorùbá èmi ti wá rí kíní ẹ ti ń dàbí a green snake under the green grass because if not kí ló wà nù pé kí bàbá kò ṣe báyìí Hello Awíkoko Aláàfin tó ń bú yẹn ó ti tó wá nǹkan míì sọ but bàbá refuse to call him bàbá wọn ní rìṣà wọ́n refuse láti pe Awíkoko kó pè sí right sense ẹ̀ débi pé bàbá wọn ní rìṣà wọ́n tún kí Awíkoko ní ọjọ́ birthday wọ́n tún ṣe happy birthday fún ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá àtàwọn ọmọ Ọ̀yọ́ ló ti fura pé definitely bàbá yìí mọ̀ ń pa nǹkan tó ń ṣe yìí why bàbá wọn ní rìṣà why this ẹ pé Awíkoko tí ò bá gbọ́n tó gbọ́n orí ọ̀pẹ at 50 tó náà máa ti bí ṣe wéyàn lè ti bí ọmọ tó ń bímọ at 50
kò wá lè pè wọ́n ṣe pé ọmọ mi àti ìyá ọ̀nà wọlé yìí tí wọ́n ń ṣọmọdé mọ́ tabade sọ̀rọ̀ tí bá ní eléyìí ò ju àbílẹ̀ kẹta mi lọ àwọn wèrè obìnrin kan tákù mi jẹ́ pé èmi àdèmà nígbà tí wọ́n tó àbílẹ̀ kẹta mi ọmọ gbígbẹ yẹn náà bó ṣe bọ́ta tó bú mi nìyẹn ó ní mo ṣe fi lọ́rùn lẹ̀ because mo rí pé kò sínú ẹni tó yẹ kí máa bá tàkù ọ̀rọ̀ ẹjọ́ tó yọ lọ ẹ̀yin èèyàn tẹ́ bá ti rí kíní ẹ bá mi share tí bá tún lọ́rọ̀ míì tí mo fẹ́ sọ lórí ẹ̀ bọ̀ nǹkan tí mo yẹ ẹ bá mi share bàbá wọ onírìṣà ẹ pé Awíkókó ẹ pè é sí right sense ẹ onírìṣà òrìrì kílẹ̀ mi tìtì ojúrábẹ́sà ọkùnrin ogun ẹ bá wa pé Awíkókó kó stop láti máa fi Aláàfin pa àmọ́ yóò gbádùn o ẹ lérò tó wọn o ẹ ti rí pé gbogbo ọmọ kéékèèké tó wà lọ́yọ̀ yẹn sìn ẹ rí fọ́múlà tó ṣe ń fi Ọọ̀ni pa èmi ti dákẹ́ àwo sọ̀rọ̀ bọ́yẹ̀ lè control ọmọ bìkan àwọn náà ti rí pé that's a channel fáwọn náà láti lówó àwọn náà máa sọ̀rọ̀ anyway wọ́n rí pé Awíkókó ń lówó ń bẹ̀ Aláàfin ló ń bú okay ẹ jẹ́ káwọn náà máa bú Ọọ̀ni káwọn náà máa pọ̀ ní orúkọ tí bàbá ò sọ ká máa pe Ọọ̀ni ní orúkọ tí ìyá ò sọ táwọn náà bá continue láti máa ṣe àwa náà rówó ń bẹ̀ àjọ máa continue ọjọ́ máa fúnra wọn ni irú àwa yóò ní dá sí mọ́ ẹ sọ fún bàbá wa Ọọ̀nìrìṣà ọba kì í bọ̀yàn lọ́wọ́ all the time àwọn kan wà tí ọba gbọ́dọ̀ bọ̀ lọ́wọ́ àwọn kan wà tó deserve kó bá bọ̀ lọ́wọ́ àwọn kan wà tó jẹ́ pé ìrùkẹ̀rẹ̀ yìí ló máa kàn fi kí wọn not everybody it's not like pé bóyá kọ́ ọba òun bọ̀yàn ọwọ́ bọ̀ kì í ṣe pé kò kàn lọ́ba tí kò máa bọ́ gbogbo èèyàn tó wà lórí seat we don't do that in Yoruba land